a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. pẹ̀lú gbólóhùn ọpẹ́ ní gbogbo mùsùlùmí ti ìlú Àjáwẹ̀rẹ̀ fi wọ́n tìkẹ́tìkẹ́ lẹ́yìn imam alhaj Ibrahim Olúkúnlé ó fẹ́ ilé mọ́sí mùsùlùmí kan eléyìí tí ó sí lẹ́yìn ẹ̀ ní ọjọ́ ọdún ìtúnu àwẹ̀ èyí tó wáyé nínú ọdún 2022 tá a wà nínú ẹ̀ yìí níbi tí ogunlọ́gọ̀ gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà ti láǹfààní láti wà ní ìkàlẹ̀ lábẹ́ àkóso bàbá wa Dr. Muhammad Musa Babatunde oníwàásí àgbáyé ní alhaj Anli Shakiru Olúkúnlé wà ń kalẹ̀ pẹ̀lú sẹ́ríkì àdínì ti ìjọba ìbílẹ̀ ìlú Àjáwẹ̀rẹ̀ ní tilétoko alfa tafsiri ti ìlú Àjáwẹ̀rẹ̀ tó ìdórí ajánásí àgbà àti gbogbo àwọn olóyè wọ̀nyí ló wà ní ìkàlẹ̀ ìlú Àjáwẹ̀rẹ̀ rọ́tìtì fún gbogbo àwọn tó gbà fún súnà ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n sì mọ̀ Ọlọ́run ní ọ̀kan ṣoṣo láì fi tafẹ́ ayé kún. Ìmáàmù Ibrahim Olúkúnlé gba ọ̀rọ̀ sọ lákòókò ìgbà tí ó gorí múmbàrí láti bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé nípa tí Ọlọ́run sọ àti ìtọ́ka rẹ̀ tí òjíṣẹ́ ńlá Muhammad tí ó ṣe. Ó wá rọ̀ wọ́n pé kí wọ́n fi tọkàn tara sí Ọlọ́run láti lè rí èrèǹjẹ tí ó pọ̀ èyí tí ó tún yẹ ń bẹ̀. ẹgbẹ́lá yọ̀rọ̀ tí Ìmáàmù Ibrahim Olúkúnlé tí wọ́n ṣe lásìkò tí wọ́n wà ní orí múmbàrí. ẹ̀yẹ́ wúṣọ Ọlọ́run mo pè yín innal khayra ibtila'u min Allah kama kana sharru ibtila'u min Allah. ẹjẹ́ ló mọ̀ látẹnu òní gbogbo ẹni tọ́lọ́run bá ṣe oore fún kó máa mọ̀ ìgbé oore tọ́lọ́run ṣe fóun ni àdánwò lọ́lọ́run fi ṣe fóun lára oore náà. ní ìtẹ̀síwájú aláǹfààní àti bóníwáàsí àgbáyé ní sọ̀rọ̀ alfa àti oṣìwáàsí láti bẹ̀rẹ̀ àwẹ̀ títí lọ́dọ̀ ìparí lórí olókìkí FM àti lórí rédíò FM Alákìtù pẹ̀lú lórí Sunna TV afa Anli Shakiru Olúkúnlé àwọn náà kò ṣàìṣe àlàyé fún wa Dr. Muhammad Musa Babatunde wọ́n wá rọ gbogbo àwọn èèyàn lásìkò tí wọ́n bá wa sọ̀rọ̀ wípé kí wọ́n ṣe ọdún ọ̀hún ní ìlànà tí ó tọ́ àti èyí tó yẹ. Kásùmùṣùlà ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Osolo TV. ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.